How are you? Oh my God. Daughter. How are you, baby? Ṣé dáadáa ló dé? Gbogbo ará abúlé ńkọ́? Gbogbo ará abúlé wà wọ́n ní akínyìn dáadáa. Àdúpẹ́ ṣàlàfíà ni wọ́n wá ṣe. Gbogbo wọn wà dáadáa. Ṣé ọkọ̀ yọnu? Adúpẹ́ ó sábà pàtà àdùkẹ́. Ṣé dáadáa la bá yín? Adúkẹ́. Orí tí bàbá bẹ́ẹ̀ dá. Àbí orí jímọ̀. Òde yá. Òde yá ló. Wọ́n ká yá. Bàbá. Tìta ló tọ̀ ọdún rẹ̀. Ilé ayé ìṣe mọ́tìrì báyìí. Ayé mi ò dá mọ́. Bẹ́ẹ̀ tó kọ́ ṣe wèrè. Kéèyàn tí ẹ máa fi ilé ayé yàn tán, ilé ayé rẹ̀ ò ṣe tán rárá. Ayé rẹ̀ ò gùn mí. Ọlọ́wọ́ ọ̀rọ̀ ayé wa o. Ayé aláyé lòyìn lò. Ó fi ti lánàá bí òpó náà wèrè. Kó sí lọ́wọ́ ti géètì. Bọ̀dáàdì kí lè ṣe ń lé jìdá yìí ó pẹ́ yín díẹ̀ léwu. Láago 9 àbọ̀ abẹ́yìn gan ló yá èmi ṣẹ̀fẹ̀ máa múra bí iṣẹ́ ni ẹ̀yin lẹ tètè kúrò lábúlé. ẹni ìjà tájà àdúgbò lọ́wọ́ náà because a ti dájí láti kúrò lábúlé ó yẹ ká ti délé tipẹ́ ọ̀pọ̀lọpọ̀ bọ̀dá táyọ̀ tí ò sáré rárá. Inú mi dùn bẹ́ẹ̀ ṣe ní kò sáré yìí bí mo ṣe fẹ́ kọ́ ọmọlúwàbí máa ṣe gẹ́lẹ́ ló ṣe yìí bẹ́ẹ̀ bá ń sáré tẹ̀ ń bọ̀ náà ṣe bí ní tẹ̀ ń bọ̀ náà lọ́dẹ yìí kí náà kọ́jú wá ṣe wọ́n ní àsúré tètè òní kọjá lé àárín ìgbẹ̀rẹ̀ òní sọ̀sọ́ náà ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. àmì o àmì. nígbà tó ti dé yìí kémi máa dóra máa lọ sí ibi iṣẹ́ lókun. kí ni ká ṣe sílẹ̀ fún yín lálẹ́ ńgbà yìí. gbogbo tẹ́mi máa ń jẹ náà ni àmọ́ ẹ mọ̀ pé mi fẹ́ràn ẹran tí ò lẹ́jẹ̀ ìgbín ègbé àbí. àṣìṣe àwa náà ti mọ̀ àdẹ̀tí mú ayé ilẹ̀ tó náà láṣẹ kó ìgbín rẹpẹtẹ bọ̀ látàbúlé. lóòótọ́ ìyá bẹ́ẹ̀. àárẹ̀ tí wàá yẹ ẹgbẹ́ sí. ẹgbẹ́ ń yára lọ. ẹ má pẹ́. nítorí iṣẹ́ ló kù ṣe. ó ní báyìí. ó dàbọ̀ wọ́n. ẹ̀ka àlọ́ pẹ́ sí o. àti ọ̀gá mi sọ̀rọ̀. Táyọ̀ ni àmọ́ sẹ́ ojú rẹ̀ jì wá gún régé yàtọ̀. Àbí ó ẹ̀lẹ́ ẹsẹ̀. Madam. Adédoyin. Àpẹẹrẹ. Bó wá ní iṣẹ́ o. Ẹ dúpẹ́ fọlọ́run bá. Bọ́dà mi, ibo lẹ wà nígbà tí mo fi pè ní ìjẹta yìí. Iléṣà màlá tí ń bọ̀ yẹn. Iléṣà. Bẹ́ẹ̀ni. Ṣé pé ẹ máa ń rìn jìnnà tó tó ni? Iléṣà tí wàá kéré nínú gbogbo àwọn ìlú tá a máa ń lọ. Ọ̀dà ọlọ́run ọba tó lọ́jọ́ òní yóò máa bá ń bìṣú ẹ̀ṣọ́ yín. Ìjọ orí ń gbọ̀nà ní rìn lọ́nà. Ìjọ orí bá ń palé ọlọ́run ò ní jẹ́ ẹ sí nílé. Ààbò ọlọ́run tó nípọn nì bí awérin ọlọ́run máa bá ń fi bò yín. Ẹgbẹ̀lẹ́. Lọ́dọ̀ mi, ẹ kó tọ́jú wa. Ọlọ́run adé kẹ jèrè wa. Àṣẹ o, àṣẹ o, àṣẹ o. Ẹ bá ń fi wá nǹkan rà. Tí bá dé ní ìparí oṣù, a máa sọ̀rọ̀ ìtókù lọ. Ẹ jẹ́ kí n máa fi yí ṣàlọ́wọ́. Mi nìkan tán. Adétayọ̀ mi, àwa méjì lájọ dìṣẹ́ gìyà, àjọ òṣìṣẹ́ oko. Èrè oko wá délẹ̀ tán. Mo gbéṣu léná Àbẹ̀bí ń lọ ta iṣu tó wá jiná tẹ́nì ni Àbẹ̀bí bọ́ọ̀dí àrò ó ṣẹ̀ fún dẹ́dẹ́dẹ́. Ǹjẹ́ ká bẹ̀rẹ̀ ká máa jẹun lọ? Òkú báwo sùnù? Ó yọ owó Àbẹ̀bí láwo. Àbẹ̀bí olówó jẹun mọ́. Ikú ló mọ́ yẹri lọ. Ikú ló yọ owó ẹ̀ láwo. Oúnjẹ èèyàn méjì lèmi nìkan ń jẹ yìí o. Dádì mi, ọ̀rọ̀ yóò tó báyìí náà. Àgbàlagbà níyì. Jẹ́ ń sọ̀rọ̀ bí èwe. Jẹ́ ń sọ̀rọ̀ bí èwe.
Adédáyọ̀ mi ọmọ ọlọ́run bàbá ọjọ́ ọ̀dọ́ fún ọ̀bọ̀. Lẹ́dí ẹ̀ máa kí. Ọlọ́run jẹ́ ká rọ́ ẹ̀kún lè ṣe ti gbọ́. Àbẹ̀bí ọ̀gbìn ọmọ olóògbé ọmọ ọ̀gá láàrin kankan ó ní wọ́n gbọ́ ọ̀pá lóògbé nǹkan ṣoṣo tó bàjẹ́ àwọn dájì jẹ náà lọ òun náà la pa àwọn tó gùn jù tọ lọ ó ti mú dájì ti pọ̀ jù àfi bí àfi ṣe. Èmi rò pé ó ti sọ lára ìyá àjẹ wọn ni. Kò sọ kankan àkà kó sàn lára ìyá àjẹ wọn báyìí ojoojúmọ́ ayé náà fi ń bóbìnrin sí aláàánú bí báyìí dájì yóò wọlé bí ìròyìn. Ẹ dúró kí ni ìwọ wá sọ fún wọn. Sọ fún ta ni sọ fún dájì yín ẹ dúró ná ta ló tó gbéná wojú ẹkùn láì ṣàwò. Kò sí lóòótọ́ wo àbúrò jẹ́ àfetí dádì lẹ̀ pẹ̀lú tiwọn tó bá pẹ́ wọn tó bá yá wọn wá jáwọ́ nú ẹ̀. bẹ́ẹ̀ náà gbà tó jẹ́rú kọ̀ọ̀kan náà lẹ́yìn méjèèjì. Wo ìṣẹ́ ló ń jẹ́ mo kúndùn pọ̀ mọ́ àǹfààní wo ló wà nú àwọ̀ òsì ló fà tá a fi ń dọ́gbọ́n mọ́ ògógóró tá à ń pè ń jẹ̀dì wáìnì olówó iyebíye la fi ń ṣàfẹ́ǹsì. Ẹ ṣáà máa ṣe jẹ́jẹ́ ìmọ̀ wọn ara ẹni nílékè ọgbọ́n ẹni o ẹ̀dẹ̀ máa rántí ilé tẹ́ ti jáde wá lójoojúmọ́ ní gbogbo ìgbà ṣe gbọ́ ẹ̀dẹ̀ má gbàgbé fọ́ọ̀mù UM tẹ́lẹ̀ fẹ́ gbà kẹ́ má lọ rí láì lẹ́ẹ̀sì tẹ̀tí ní. Ó ṣe àbúrò mi Ọlọ́run ní fi kú yà wá. Ṣé ti rí nípa ọ̀rọ̀ iléèwé mi tó dárúkọ sí? Jẹ́ ká ìfìyẹn ti sẹ́gbẹ̀ kan ìwé ọkùnrin ò kí ń pẹ́ jẹ́ ká mójútó tiẹ̀ náà ṣó ti gbọ́. Kò burú ẹ ṣáà fi sọ́kàn. Ó ṣe jàre. Ìgbà wo lẹ máa padà wá báyìí? Ó máa tún next week Monday. Gbẹ̀ngà mi lè gbà mọ́ ó ti sú mi bí ní sùúrù má sọ fún mi pé kí ní sùúrù Gbẹ̀ngà oyún mi jẹ sábà tí wọ́n ti nílẹ̀ ẹ̀kọ́ ṣoṣo nílẹ̀ báyìí ìwọ́n oṣù mẹ́ta tó máa bẹ̀rẹ̀ fún mi a máa bẹ̀rẹ̀ ní ṣé fi ayé lọ́kọ́ lọ́wọ́ yà náà lájẹ̀ ń pé báyìí adẹ̀lá ní fi ara wa ẹni ò gbà ó ti sẹ́ni o mi ti ẹni gbà mọ́ ni mi gbà ọ̀tọ̀ mi fi mí sílẹ̀ kí ló dé èmi Kánò ọ̀la Kàdúná Ọ̀ṣun lọ́kọjà mo lẹ́lẹ̀dà tèmi Gbẹ́ngà ìyàn jẹ́jẹ́ ti fi mílẹ̀ ó ṣẹ́jú sí mi bí ó ṣe wèrè mo mọ tí mo ṣe mi ò gbà ó ti sú mi gbà ó. Àmọ́ o mọ̀ wípé ilé ẹni láti ń jẹ èkúté onídòdó. Mo ti mọ ibi tó máa parí ẹ̀sìn náà nìyẹn ilé ẹni láti ń jẹ èkúté onídòdó kò burú ẹ máa lọ Ọlọ́run akúkú dá ẹ máa lọ láyọ̀ lẹ máa dé. Ṣé ó wá yẹ ká máa tú àṣì? Jẹ́rẹ́ kí ni mo ní kẹ́ máa lọ ẹ máa lọ mo ti yọ̀ǹda ẹ máa lọ o mo lẹ́lẹ́dà tó.